يا غوث الشباب فأنت أسوة لمن بالحسن يحيى ثم قدوة. bàbá wa Gaothu Shabaab uswatun ni qudwatun ni liman bil husni yahya. gbogbo àwọn afọ pátápátá ni mo kí bàbá àgbà Amiru Shabal Jamali pẹ̀lú orin tó sọ wípé salir rimah al-awali amma alina wastashhid al-bidha al-khabar rajafina ilayka tara quluban simalat. bàbá àgbà Gaothu Shabaab ẹ rí wípé àwọn èèyàn nífẹ̀ẹ́ yín pẹ̀lú pé ọkàn wọn ń wá sọ́dọ̀ yín. wà má lílì kọ́ níbi má yà wá kakọ̀ sí wa. ọkọ̀ tó bá ti nífẹ̀ẹ́ yín má làwù kọ́ sí wa tún. wọ́n ní sọ fún pé ọkàn yìí ò nífẹ̀ẹ́ Gaothu Shabaab tó bá ní pé kò ṣe dára yóò mọ̀ wọ́ ṣe. bímọ tẹ́rì dọ́ọ̀rọ̀dọ́ wáyìísà àbẹ́yìíta. àwọn tá a wá sọ yìí bímọ tẹ̀rì dọ́ ń tẹ́ ẹ bá ti yọnu sí rọ̀dọ́ àwọn náà yọnu sí. wáyìísà àbẹ́yìíta tẹ́ ẹ bá ti wá kọ nǹkan pẹ́ ẹ̀fẹ́ nǹkan. fàlàyéri dọ́wù wàláwù yóò tù nà rọ́ṣùwà. àwọn náà ò ní yọnu sí nǹkan yẹn wàláwù yóò tù nà rọ́ṣùwà. kódà kẹ́ ẹ fún wọn ní bribe wọn ní yọnu sí. ṣèdí dáhùn yá tẹ̀rí nílé àtọ̀ṣù lákín. wọ́n ní ṣèdí dán yá tẹ̀rí nílé àtọ̀ṣù lákín. òǹgbẹ́ngbẹ́mí bàbá Gaothu Shabaab ṣèdí dán yá tẹ̀rí nílé àtọ̀ṣù lákín. ó ti pẹ́ tó ń gbẹ yẹn ti ń gbẹ mi àmọ́ bihubika akitafi min alfi qahawa. bihubika akitafi min alfi qahawatin. pẹ̀lú pé mo ti nífẹ̀ẹ́ yín ká gbé tí 1 million síwájú kò sí tí mo ń bẹ̀ torí mo ti nífẹ̀ẹ́ yín. kana fa'ilul maf'ul lamma. kò wá sí tí mo fẹ́ fi ìwé tó ju fa'ilul maf'ul mo fẹ́ fi ìwé. ṣé àmì pé fa'il gbogbo gbà rọ́fù ní máa ṣe kí ni ní máa ń gbà. sabakita ulu famaf'ulun zakawa. sabakita ulu famaf'ulun zakawa. ya Gaothu Shabaab fa'anta uswa liman bil husni yahya summa qudwa ka'annaka fa'ilu limaf'ul lamma sabakita ulu famaf'ulun zakawa. bàbá àtọ́ ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún yín àwọn náà túbúrí dàtà ṣe ń jò ní from A to Z àfàlẹ́ túbúrí dà. ọjọ́ ìrìnmọ́ tó gbà pé olórí ibú lélẹ́yìí.